Mrs. Ògúntúndé Ọlálẹ́yẹ ló ń sọjọ́ ìbí hallelujah. Ìwé mímọ́ wípé ó dára ká máa ka iye ọjọ́ wa kó lè máa tọ́ ọkàn wa sí ipa ọgbọ́n àti ọ̀nà òdodo pẹ̀lú bí òní tí í ṣe 20 oṣù kẹrin ìyẹn 28 April ṣe jẹ́ ọjọ́ ìbí màmá wa. Ìdí ẹ̀ nìyí tí gbogbo ẹbí ará ọ̀rẹ́ ojúlùmọ̀ ọmọ àti ọmọ fi ń celebrate Mrs. Ògúntúndé Ọlálẹ́yẹ, ìyá Táyọ̀, ìyá Dáre, ìyá Yẹmí, ìyá Olúwabùkọ́lá. Mọ́mì, àdúrà wa fún yín ni pé ẹ ó ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé, oúnjẹ ọmọ ò ní korò lẹ́nu yín, ẹ ò dẹ̀ ní fojú sunkún ọmọ. Bá a ti wí bẹ́ẹ̀ ni yóò rí, àmín lórúkọ Jésù. Màmá wa ọlọ́jọ́ ìbí ṣe bẹ́yìn lọ́mọ Oǹdó ẹ̀gìn, ẹ̀yin lọ́mọ aréyìn jaja Ògún, jájá Oǹdó bẹ́ẹ̀ lẹ́yìn òní jájá mọ́ ọ̀jàjà la ó máa pè yín bó bá dọ̀la. Ẹ̀yin ni rè ní mògùn ara alágbẹ̀dẹ, Oǹdó kan ò gbọ́dọ̀ jẹ wéran, bẹ́ẹ̀ ni wọn ò gbọ́dọ̀ jẹ gbòǹgbò bẹ̀. Ẹ̀yin lọ́mọ síkún alágbẹ̀dẹ kan kì í múrin ó bọ́. Ẹ̀yin lọ́mọ awúrin túnrin rọ. Happy birthday to you ma, we wish you long life and prosperity. Mrs. Ògúntúndé Ọlálẹ́yẹ, bẹ́ẹ̀ bá ń gbọ́ báyìí àwọn ọmọ àtọmọ ọmọ yín ló ń kí yín o.